àmọ́ tó ń bá òṣèré orí ìtàgé lẹ́wà ìyún Adebimpe Oyebade à ń bá yọ̀ à ń bá a dúpẹ́ lórí oore míì. Oore èwo ló wọlé tọ Adebimpe eléyìí tá a fi ń bá a yọ̀ tá a fi ń bá a dúpẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọ nẹ́jọ́ ẹ bá wa tẹ subscribe yín sórí YouTube channel wa yìí. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ kókó ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ìńtẹ́nì kọ̀ọ̀kan wa tá à ń fojú wò lọ́dọ̀ Ọlọ́run yóò tẹ̀ wá lọ́wọ́. Gbogbo yín náà lè mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé obìnrin, ẹ̀yin ò ní Nollywood Yorùbá tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Adebimpe kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn rárá. Tẹ́yìn náà bá wá gbàgbé ẹ mọ̀ pé ó ṣe movie kan Iyawo Alhaji ló ń jẹ́. Ayé bá a gbà á, ó pa owó ń bẹ̀, ó ṣe dáadáa. Ó fi apá kìíní síta, ó ṣe dáadáa. Ó fi apá kejì síta, ó ṣe dáadáa. Ó tún ti wá sí kíni o, ó tún ti wá fi tó tún tẹ̀lé èyí ò tá a mọ̀ sí final saga. Òun mà tún ti gbé sáde kàṣà gbà á. Gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bá a dúpẹ́, wọ́n ń bá a yọ̀ pé ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn ológo, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ló ń ṣeré orí ìtàgé táwọn ènìyàn ò mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ka Adebimpe yọ, ó kà á yọ. Tẹ́ ẹ bá gbàgbé ẹ mọ̀ pé Ibrahim ìtẹ̀lẹ̀ náà ẹ rí i pé kọ́lé oṣó òun ló gbé jáde tó tún rebrand ògo ẹ̀. Ẹ ṣé congratulations.